àgbékalẹ̀ àyájọ́ ọdún àwọn tí wọ́n jẹ́ obìnrin agbẹ̀bí ti wáyé nílùú Ìpòbẹ́ níbi tí àpapọ̀ àwọn tí wọ́n jẹ́ obìnrin agbẹ̀bí tí a ń pè ní SAGFAM tí wọ́n ti para wọn pọ̀ láti wá sàmì sí ayẹyẹ ọdún wọn tó wáyé ní ilé ìgbafẹ́ Adébáyọ̀ ìlú Ìpòbẹ́ lásìkò tí ẹni tí wọ́n fi ṣe bàbá ọjọ́ náà wà ní ìkàlẹ̀ Honorable Kosonda Mukaram Ajibade ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n dìbò yàn lẹ́kùn ìdìbò 22 ni ó ṣàgbátẹrù ètò náà. Nígbà tó ń sọ̀rọ̀ arábìnrin Ọdúnlámì Montero tí ó gba ọ̀rọ̀ sọ alága ẹgbẹ́ náà lórílẹ̀‐èdè Benin lápapọ̀ tí ń ṣe alága ẹgbẹ́ àwọn obìnrin agbẹ̀bí ìyá wa Madam Montero tí ó gba ọ̀rọ̀ sọ ńbẹ̀ ó sọ di mímọ̀ wípé pàtàkì ni kí àwọn èèyàn mọ̀ wípé iṣẹ́ àwọn obìnrin agbẹ̀bí kì í ṣe iṣẹ́ kan eléyìí tí kò wúlò láwùjọ. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni wọ́n ń gbàlà tí wọ́n sì ń sọ wọ́n di ẹni tí ó ń lórí ọ̀fẹ́ láti gbáyé gbádùn. Ní ìtẹ̀síwájú ẹni tó ń ṣe alága fún ìgbìmọ̀ tó ṣètò ọdún yìí ó sọ di mímọ̀ nínú gbólóhùn ọ̀rọ̀ ẹ̀ tó fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìmọ̀rírì èyí tí ó fi ń tọrọ pé kí ìjọba túbọ̀ mọ̀rírì wọn jù bẹ́ẹ̀ lọ. Bákan náà ló tún wá ṣe àlàyé síwájú sí i nínú ọ̀rọ̀ tí ó fi léde pé ọjọ́ 5 oṣù 5 ni ó máa ń wáyé ṣùgbọ́n tí ọjọ́ òun kò bọ́ sí òpin ọ̀sẹ̀ tí àwọn ṣe àyípadà rẹ̀ láti mú ṣẹ. Nínú àlàyé rẹ̀ Honorable Kosonda Mukaram Ajibade tó gba ọ̀rọ̀ sọ ńbẹ̀ ó sọ di mímọ̀ pé ṣe nínú òun dùn lọ́pọ̀lọpọ̀ lórí àwọn àlàyé tí ó gbẹnu rẹ̀ kan nípa bí ohun gbogbo bó ṣe wà bí wọ́n ṣe kọ ìwé ẹ̀ àti àwọn ọ̀nà tí ó fi sọ di mímọ̀ pé ìwúlò àwọn tí wọ́n jẹ́ obìnrin agbẹ̀bí láwùjọ kèrèmí kọ. Bákan náà ló tún sọ di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn iṣẹ́ ìṣe eléyìí tí wọ́n ń ṣe ni ó ń wúlò láwùjọ torí pé iṣẹ́ tí ẹlòmíràn kò lè ṣe òun ni wọ́n ń ṣe. Honorable Kosonda Mukaram Ajibade ó bá ilé iṣẹ́ wa sọ̀rọ̀. Ọdún yìí wọ́n ń ṣe lónìí wọ́n ti ń ṣe ti pẹ́ ẹ̀ẹ̀kan ìṣó ni wọ́n ń ṣe lọ́dún 5 oṣù karùn-ún ọdún ni wọ́n máa ń ṣe lọ́dọọdún. Mẹ́nà 5 yẹn ń bọ̀ sẹ́ńbẹ̀ ọ̀pọ̀ sílẹ̀ ń díjọ iṣẹ́ àtòrí ẹ̀ náà ṣe yí ọdún náà sí èmi sàmìdí 3 May. Wọ́n ń ṣe ọdún yìí lórílẹ̀‐èdè ogógún méje ọdún mẹ́rin 136 pays au monde. Cette fête là se célèbre. Kí ló fà á? SAGFAM òun ní bímọ fún ọmọbìnrin. Ìgbà ìdò tó wọn kò sì dé. Ìgbà àwàyọ jẹ́ ọmọ oko ni wọ́n ń bí wa sí Ọlọ́run ní yọ wá. Gbogbo ìgbà ó ní àbá bímọ sí oko. Ẹsẹ̀ kan yé ẹsẹ̀ kan ọ̀run ni. Nítorí obìnrin mẹ́rin máa ń bímọ yẹ́jẹ́ kì í dúró. Bí ẹ̀jẹ̀ kò bá dúró yẹn olúwa ẹ̀fọ́ ń já sọ̀rùn ni. Kò sí agbára kan fún òbí wa wọn láti dá ẹ̀jẹ̀ dúró ló bá ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ jẹ̀. Àmọ́ ló bá jẹ́ lé ètò tó lẹ̀ bá wọ̀ abẹ́rẹ́ ti wọ̀ oògùn ti wọ̀ yédò tó wọn ń lò ká fún dá ẹ̀jẹ̀ yẹn dúró. Ǹjẹ́ à ń gba àsìkò yẹ ká fún pé gbogbo òbí wa wọn sọ́kèsì fọ̀ní òde ayé òde lónìí ó ní kankan gbọ́dọ̀ tó bí mọ̀ sílé mọ́. Ewu ti wú àwa kọjá mẹ ẹ̀yin ó kú lẹ́yìn ká tó ń bímọ ilé ìdò tó lẹ̀ gbọ́dọ̀ bí i sí. Tìjó ti ìdùnnú àti jíjẹun pẹ̀lú mímu òun náà ni wọ́n fi wá padà mú ètò ọ̀hún lọ sí ìparí ní ilé ìgbafẹ́ Adébáyọ̀ tí ó wà ní ìlú Ìpòbẹ́ lópin ọ̀sẹ̀ èyí tí ó kọjá. Kásùmù Ṣọlá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.